àtúkùdóde àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì àrólé bàbá 1010 TV lórílẹ̀‐èdè yìí lókè òkun káàkiri àgbáyé. Ojú tẹ fún wa ojú náà ò ní fọ́, etí tẹ fún gbọ́rọ̀ yẹn wa etí náà ò ní di. Ìròyìn lákọ̀tún la mú wá fún wa fún ti àkókò yìí. Orúkọ oníròyìn yìí ni àyànfẹ́ Elédùmarè. Ẹ gbọ́ àwọn ìròyìn náà ṣáájú lẹ́kùnrẹ́rẹ́. Èèmọ̀ rẹ o, ẹran ènìyàn ní ilé oúnjẹ kan ń tà fáwọn oníbàárà wọn ní ìpínlẹ̀ Èkó. Akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ nọ́ọ̀sì ṣekú pa ara rẹ̀ ní Abẹ́òkúta. Ìjọba ìpínlẹ̀ Kwara ti ti ilé ìgbókùpamọ́ tó jẹ́ gbajúgbajà ilé ìgbókùpamọ́sí ní ìpínlẹ̀ Kwara látàrí pé wọ́n ní wọ́n ń ṣe àwọn ìwà àìtọ́ kan níbẹ̀. Ọwọ́ àwọn agbófinró ti tẹ afurasí ọ̀daràn tó ń jẹ́ Joy látàrí ẹ̀sùn ìjínigbé àti ìfipábánilòpọ̀ ní ìpínlẹ̀ Rivers. Ọmọ Yahoo fi mọ́tò tẹ ènìyàn 3 pa ní ìpínlẹ̀ Kwara nígbà tó ń sàsálà fún ẹ̀mí rẹ̀ lọ́wọ́ àwọn àjọ tó ń rí sí ìwà àjẹbánu àti ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ ní ìpínlẹ̀ Kwara. Ogunlọ́gọ̀ àwọn ènìyàn ni wọ́n ṣe ìfẹ̀hónúhàn lórí ọ̀wọ́ngógó epo àti oúnjẹ èyí tí ó di lemọ́lemọ́ báyìí ní ìlú Òṣogbo tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀ṣun lánàá òde yìí. Ní ìpínlẹ̀ Niger, àwọn olùwọ́de tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn dá ọkọ̀ tirẹ́là tó gbé oúnjẹ lọ́nà dúró, wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ gbé sálọ ní ìpínlẹ̀ náà. Ní ìpínlẹ̀ Kaduna, àrùn lásà ó ti ṣekú pa ènìyàn 4 ní àná òde yìí. Òṣìṣẹ́ kunlékunlé kan ti di èrò ẹ̀wọ̀n gbére báyìí látàrí ẹ̀sùn ìfipá bọ́mọdé ọmọ ọdún 9 kan láṣepọ̀. Àwọn wọ̀nyí ni a máa gbé yẹ̀wò fún ti àkókò yìí. Ẹgbẹ́kùnrẹ́rẹ́ àwọn ìròyìn náà. Èèmọ̀ rẹ o, ẹran ènìyàn ní ilé oúnjẹ kan ní ìpínlẹ̀ Èkó ń tà sórí oúnjẹ fún àwọn ènìyàn tí wọ́n ń rà tán jẹ́ oníbàárà wọn. Arábìnrin kan tí ó fi orúkọ bo ara rẹ̀ ní àṣírí ó fi igbe náà ta ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ 21 oṣù kejì ọdún tá a wà yìí. Ó fi ìdí ìròyìn náà múlẹ̀ fún àwọn oníròyìn. Ní Àbújá ni òun gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí àǹtí òun kan tó sọ fún òun pé òun bá òun rí iṣẹ́ ilé oúnjẹ tí wọ́n máa tà ní ìpínlẹ̀ Èkó, tí àwọn ilé oúnjẹ náà sì sọ wípé àwọn máa san owó tó tó $200,000 náírà, èyí 200,000 naira fún àwọn òṣìṣẹ́ wọn kọ̀ọ̀kan. Ní pọ́ntán tí òun gbọ́ ìró owó yìí, òun bá pa gbogbo dúkìá òun tó ń palẹ̀ ẹrù òun mọ́ kúrò ní ìlú Àbújá tí òun sì gba ìpínlẹ̀ Èkó lọ láti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ oúnjẹ náà. Bí òun ṣe débi iṣẹ́ olóúnjẹ yìí, wọ́n ti pe òun sí ẹ̀yìn wípé wá bá a ṣe ń ṣe ń bí kọ́ ni bí a ṣe ń ṣe ń bí ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe níbi tí ìwọ ti ń bọ̀ o. Tí àwọn ń ṣe ní bíbáyìí pé àwọn pa ẹran ènìyàn èyí tí ó máa bá wọn ṣe sí orí oúnjẹ fáwọn èèyàn tó bá ti wá láti wá ra oúnjẹ. Arábìnrin yìí wọ́n mú òun láti sọ wípé kí òun múlẹ̀ pé àṣírí ọ̀hún kò gbọdọ̀ tú síta fún ẹnikẹ́ni látàrí pé ó jẹ́ àjòjì nídìí iṣẹ́ náà. Arábìnrin ọ̀hún ni ó wá ṣe ní àlàyé pé gbogbo ohun tí wọ́n ní kí òun ṣe ni òun sọ wípé òun ti gbọ́, tí òun sì dijú mọ́rí bí ẹni tí òun gbà pé òtítọ́ àti òdodo làwọn yóò jọ ní iṣẹ́ papọ̀. Nígbà tí òun rí àná láti ẹ̀ ti jáde kúrò ní ilé oúnjẹ ọ̀hún, òun fi pe àwọn oníròyìn pé kí wọ́n fi orúkọ bo òun ní àṣírí àti ilé oúnjẹ tó jẹ́ ní pàtó. Ní agbègbè Ìkọ̀tún ní ìpínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ń ṣẹlẹ̀ tó ṣe wípé ẹran èèyàn ní àwọn ilé oúnjẹ náà tí wọ́n ń tà fáwọn èèyàn tí wọ́n wá ń jẹun ní ọ̀dọ̀ wọn. Ìgbà tí ó sọ ọ̀rọ̀ yìí síta ní gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó náà bá ní kò jẹ́ tuntun sí àwọn wípé oríṣiríṣi ilé oúnjẹ ló ṣe wípé ẹran èèyàn báyìí àwọn ṣe ní pọ̀kọ̀tọ̀ tí wọ́n ń pín sórí oúnjẹ fáwọn èèyàn táwọn èèyàn sì ń jẹ dáadáa. Ṣùgbọ́n ṣá o, bí àṣírí ilé oúnjẹ náà bá ti ń tú, bẹ́ẹ̀ ni àwọn agbófinró náà máa ń fi páńpẹ́ òfin mú wọn, léyìí tí wọ́n ní wọ́n gbé ìgbésẹ̀ lórí àlàyé èyí tí obìnrin yìí tí ó ṣe síta.
akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ṣẹ́ nọ́ọ̀sì ṣekú pa ara rẹ̀ ní Abẹ́òkúta. Akẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀kọ́ṣẹ́ nọ́ọ̀sì tó wà ní ìpele kẹta ni ó ti gba ẹ̀mí ara rẹ̀ báyìí látàrí ẹ̀sùn pé wọ́n ní kò dáńtọ́, bẹ́ẹ̀ ni àjọ tó mójútó ẹ̀kọ́ nọ́ọ̀sì wọn kò fi orúkọ wọn sí ara àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tó péjú owó fún bíi ọdún mẹ́ta èyí tó ti wà ní ẹnu ẹ̀kọ́ náà. Wọ́n wá ṣe ní àlàyé wípé akẹ́kọ̀ọ́bìnrin ọ̀hún ni wọ́n sọ wípé ó ti kúrò ní ilé ẹ̀kọ́ tẹ́lẹ̀ tí àwọn òbí rẹ̀ ti wá kó ẹrù rẹ̀ nígbà tí wọ́n gbọ́ ìròyìn pé kò sí lára àwọn akẹ́kọ̀ọ́ fún láti bí ọdún mẹ́ta èyí tó ti kọ́ ẹ̀kọ́ náà sí ẹ̀yìn. Wọ́n wá ṣe ní àlàyé pé arábìnrin ọ̀hún ni ó tún jẹ́ ẹnìkan tó ṣàfẹ́kù pé òun ti fẹ́ ara kù látàrí bí ó ṣe wà ní ilé ẹ̀kọ́. Wọ́n ní èyí ló jẹ́ ìdójútì tí ẹ̀rù sì ń bà tó fi sá kúrò ní ilé padà tí ó sì padà sí ilé ẹ̀kọ́ Basic Medical Science tí ń bẹ ní ìlú Abẹ́òkúta. Wọ́n ní ibẹ̀ ni ó ti gbé májèlé jẹ látàrí pé àwọn òbí rẹ̀ wọ́n kò rojú pẹ̀lú bí wọ́n ṣe mọ̀ wípé ó ti fẹ́ ara kù tí ó sì sá kúrò ní ilé. Oní ìrònú méjèèjì yìí pé ó lóyún àti pé kò jẹ́ akẹ́kọ̀ọ́ tó péjú owó òní ó rò papọ̀ tí ó fi gbé májèlé náà jẹ tí ó sì jẹ́ Ọlọ́run nípè ní ọjọ́ 21 oṣù kejì ọdún tí a wà yìí. Ẹni tó jẹ́ alákòóso ilé ẹ̀kọ́ náà ilé ìwé ọ̀hún èyún Rotimi Ismail ó wá ṣe ní àlàyé wípé lótìtọ́ ni àwọn gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n kì í ṣe inú ọgbà ilé ìwé àwọn ọmọ náà ni ó dákẹ́ sí wípé ó ti kúrò ní ilé ẹ̀kọ́ nígbà tí àwọn ti fi orúkọ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n dáńtọ́ tí wọ́n ń yege gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ nọ́ọ̀sì tí wọ́n wà lẹ́nu ẹ̀kọ́ lọ́wọ́. Àwọn bá gbogbo àwọn mọ̀lẹ́bí ọmọ náà kẹ́dùn. Bákan náà ni àwọn rọ àjọ nọ́ọ̀sì tí ń fún àwọn akẹ́kọ̀ọ́ ní ẹ̀rí máa jẹ́mi ìṣó gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó péjú owó pé kí wọ́n tètè máa ṣe ìgbésẹ̀ láti yọ èkó kúrò nínú àlìkámà páwọn tí wọn ò bá tọ́jú tí wọn ò dátọ́ tí wọn ò tójú owó tí wọn ò sì péjú òṣùwọ̀n nínú akẹ́kọ̀ọ́ wípé kí wọ́n máa yọ orúkọ wọn kúrò kó má bàa di wàhálà ìnáwó ẹ̀mejì eléyìí tí wọ́n ní ó ṣokùnfà ìjẹ́ Ọlọ́run nípè tí akẹ́kọ̀ọ́ náà tí ó ṣe. Ìjọba ìpínlẹ̀ Kwara ti ti ilé ìgbókùpamọ́sí tó jẹ́ gbajúgbajà ní ilé ìgbókùpamọ́sí ti ìpínlẹ̀ Kwara tí ó wà ní agbègbè Ọmọṣẹ́bí ní Ọ̀fà Garage ní ìjọba ìbílẹ̀ Ìlọrin South. Wọ́n ṣe ní àlàyé wípé àwọn olùgbé ìpínlẹ̀ náà ni wọ́n kẹ́fín wípé ó ti ń di gbogbo ìgbà tó sì ti ń di lemọ́lemọ́ wípé àwọn oníṣẹ́ láabi wọ́n máa wá ń lo ibi ìgbókùpamọ́sí ọ̀hún mọ́ṣúárì láti wá fi ṣe wu ìwà ibi oníbi kí wọ́n yọ orí òkú kí wọ́n yọ apá òkú kúrò. Ni àwọn tí ń kẹ́fín rẹ̀ ni wọ́n bá ké gbàjarì sí ìjọba ìpínlẹ̀ Kwara lábẹ́ ìṣàkóso gómìnà Abdulrahman Abdulrasaq. Ó náà bá pe kọmíṣánná fún ètò ìlera wípé kí wọ́n lọ ṣe àbẹ̀wò sí ilé ìgbókùpamọ́sí ọ̀hún. Nígbà tí wọ́n débẹ̀ ni wọ́n kẹ́fín pé àwọn oníṣẹ́ láabi wọ́n ń lo ibi ìgbókùpamọ́sí ọ̀hún tí wọ́n fi ń wu ìwà láabi wọn. Ṣùgbọ́n ẹni tó jẹ́ alákòóso tó ní ilé ìgbókùpamọ́sí ọ̀hún èyún Christian Chinozo ó wá ṣe ní àlàyé wípé kò sí ohun tó ń jọ bẹ́ẹ̀ ní ibi ìgbókùpamọ́sí ọ̀hún wípé ṣe ni àwọn èèyàn kàn fẹ́ ba orúkọ òun jẹ́ àti pé ìròyìn òfégè ni àwọn èèyàn ni wọ́n ń sọ káàkiri nípa pé àwọn ń lo mọ́ṣúárì ọ̀hún fún iṣẹ́ láabi. Ṣe ni òun gbà á gẹ́gẹ́ bí iṣẹ́ tí òun sì máa ń ran àwọn èèyàn lọ́wọ́ tí wọn ò bá ní owó láti fi tọ́jú òkú wọn bí àgbà 1,000 kan 2,000 láti fi ṣe àánú fún àwọn ènìyàn. Kì í ṣe wípé àwọn oníṣẹ́ láabi wọ́n ń ṣọṣẹ́ ní ibi ìgbókùpamọ́sí ọ̀hún. Wàyí o ìjọba ìpínlẹ̀ Kwara ti wá pa láṣẹ wípé kí wọ́n ti ilé ìgbókùpamọ́sí ọ̀hún títí di àkókò tí wọ́n yóò fi rí ẹ̀rí máa jẹ́mi ìṣó lórí ẹ̀sùn èyí tí wọ́n fi kan àwọn tí wọ́n ń ṣiṣẹ́ níbi ìgbókùpamọ́sí náà. Ọwọ́ àwọn agbófinró ti tẹ afurasí ọ̀daràn tó ń jẹ́ Joy látàrí ẹ̀sùn ìjínigbé àti ìfipábánilòpọ̀ ní ìpínlẹ̀ Rivers ní agbègbè Ògbógò ní ìjọba ìbílẹ̀ Apọ̀. Ní ìròyìn yìí ní ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé nígbà tí wọ́n ní arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Joy yìí tàbí tán pè ní bọ̀dá Joy wọ́n ní ó tan ọmọ ọdún 12 kan tí ó tàn wọ ilé ní àkókò tí àwọn òbí rẹ̀ tí wọ́n rán níṣẹ́.
wọ́n ní ó tan ọmọ ọdún méjìlá yìí wọlé ni ó bá sì mú ọ̀pá tìró rẹ̀ tí ó ti bọ inú òkun pupa. Ọmọ náà wọ́n ṣe ní àlàyé wípé ní ọjọ́ 14 oṣù kejì ni ìṣẹ̀lẹ̀ náà wáyé nígbà tí wọ́n ní ó jí ọmọ náà gbé fún bíi ọjọ́ méjì tí àwọn kò rí ọmọ náà, tí wọ́n sì ní òun àti àwọn akẹgbẹ́ rẹ̀ ni wọ́n jí ọmọ náà gbé pamọ́ sí ilé àkọ́kù kan níbi tí wọ́n ti ń fipá bá ọmọ náà lò fún bíi odidi ọjọ́ méjì tí wọn kò rí. Ẹni tó jẹ́ bàbá ọmọ ọ̀hún, Anini Alérùjì, òní ó wá sọ fún àwọn oníròyìn wípé akitiyan àwọn ni àwọn tọ̀ àwọn ọlọ́pàá lọ tí wọ́n sì fi àwọn ẹ̀ṣọ́ aláàbò síta láti ṣe ìwádìí bí ọmọ náà ṣe rìn. Wọ́n ní lẹ́yìn tí ó di ọjọ́ kejì ni wọ́n fi ọmọbìnrin ọdún méjìlá yìí sílẹ̀ tí òun náà sì rìn wá sí ilé. Wọ́n ní bí àwọn ṣe bí ọmọ ọdún méjìlá ìlérè bí ó ṣe rin ìrìn rẹ̀, ó ní ó ṣe àlàyé wípé àwọn kan ni wọ́n dé pàǹpá tí wọ́n jí òun gbé wọ inú ilé àkọ́kù kan tí wọ́n sì ṣe òun ṣìbálá ṣìbolo látàrí pé wọ́n fi ipá bọ́un lò pọ̀ láìmọye ìgbà. Wọ́n wá ní kété tí ọmọ yìí ṣe àlàyé ní ọ̀kan lára àwọn ọ̀daràn ọ̀hún ni ó kọjá ní àsìkò náà tí ọmọ náà sì fi ọ̀daràn náà hàn àwọn òbí rẹ̀ wípé ó wà lára àwọn tí wọ́n jí òun gbé. Wọ́n wá ṣe ní àlàyé pé bí wọ́n ṣe gbọ́ ni wọ́n kégbe pé gbogbo àwọn olùgbé àgbègbè náà tí wọ́n sì dá kùtì bo àwọn ọ̀daràn ọ̀hún tí wọ́n ní àwọn tó kù wọn ni wọ́n ti fi ẹsẹ̀ fẹ́ tí wọ́n ti júbà ehoro. Wọ́n ní bí wọ́n ṣe gbá àwọn bíi mélòó kan lára àwọn ọ̀daràn náà mú, ó ní wọ́n dákọ ẹni tó jẹ́ olórí wọn ìyún Joe, tí wọ́n sì ní àwọn agbófinró ní ìpínlẹ̀ Rivers ni wọ́n lọ ti fi páńpẹ́ òfin mú báyìí ní abẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ìyún Grace Iringukoko. Ó ní ó fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé àwọn ti mú àwọn méjì ọ̀hún pé àwọn tó sì ṣẹ́kù wọn làwọn ti ń taná wádìí wọn báyìí pé kété tí ọwọ́ bá ti bà wọ́n ni àwọn kọjú wọn sí ilé ẹjọ́ níbi tí wọn yóò ti lọ gba ìdájọ́ òdodo lórí ẹ̀sùn ìfipábánilò àti jíjí ẹni gbé. Ọmọ Yahoo fi mọ́tò tẹ ènìyàn 3 pa ní ìpínlẹ̀ Kwara nígbà tí àjọ EFCC èyún àjọ tó mójútó ìnákúnà àti ṣíṣe owó aráàlú ní màgòmágó tí wọ́n lé àwọn ọmọ Yahoo náà ní ọjọ́rú tí ń ṣe Wednesday ní ọjọ́ 21 oṣù kejì ní ọdún yìí. Ó ní wọ́n fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé ní òpópónà olóòrú Kànbí ní ìjọba ìbílẹ̀ Mùró ní ìpínlẹ̀ Kwara, ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ nígbà tí wọ́n ní àwọn àjọ náà wọ́n lé ọkùnrin ọmọ Yahoo tó wà nínú mọ́tò Range Rover kan tí ọkùnrin náà sì tẹná mọ́lẹ̀ tí kò dúró. Wọ́n ní bí wọ́n ṣe lé títí tí wọn kò bá, ó ní wọ́n bá yin ìbọn lu táyà rẹ̀ pawù. Wọ́n ní bí ìbọn ọ̀hún ṣe bá táyà rẹ̀ lórí eré báyìí, ó ní ó yà bàrà tí ó sì lọ kọlu ọ̀kadà kan tí ó gbé àwọn Fúlàní 3 kan sí orí. Wọ́n ní bí ó ṣe kọlu ọ̀kadà yìí, ó ní ó gbá gbì tí àwọn ọlọ́kadà àti àwọn èèyàn méjì míì tí ó wà lórí rẹ̀ tí wọ́n fi jẹ́ 3 tí wọ́n sì lọ forí sọ gọ́tà tí ó wà nítòsí ibẹ̀ tí àwọn 3 sì jẹ́ Ọlọ́run nípè láì bẹ̀sù bẹ̀gbà. Wọ́n wá ṣe ní àlàyé wípé síbẹ̀ náà ni ọkùnrin ọmọ Yahoo ọ̀hún ó bọ́ kalẹ̀ nínú mọ́tò rẹ̀ tí ó mórí wọgbó tí ó sì sá lọ. Wọ́n ní bí ó ṣe sá lọ ni àwọn àjọ EFCC ọ̀hún ni wọ́n ń pariwo olè 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 ẹ bá mú olè. Wọ́n ní bí wọ́n ṣe pariwo olè lé ọmọ Yahoo yìí lórí, wọ́n ní àwọn èèyàn bá tú jáde tí wọ́n sáré tẹ̀lé lẹ́yìn. Bẹ́ẹ̀ ni àwọn Fúlàní tí wọ́n ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ pé ó ti ṣekú pa àwọn ènìyàn àwọn tẹ́lẹ̀ làwọn náà bá kó àdá, wọ́n kó ọkọ̀ tí wọ́n sì kó ọ̀bẹ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sá ọmọ Yahoo yìí ní ìsákúsá. Wọ́n ní àkókò tí wọ́n ń sá ọmọ Yahoo yìí, òun ni àjọ EFCC ọ̀hún tí wọ́n lé lálẹ́ dojúbolẹ̀ làwọn bá padà lẹ́yìn rẹ̀ tí wọ́n wọnú ọkọ̀ tiwọn tí wọ́n sì bá ọ̀nà tiwọn lọ. Wọ́n ní àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó àwọn ni wọ́n wá dóòlà ẹ̀mí ọmọ Yahoo tí àwọn Fúlàní sá ní ìsákúsá bíi à ń sá ẹran náà mọ̀ yìí. Ẹni tó jẹ́ alukoro fún àjọ tó mójútó ìṣẹ̀lẹ̀ ojú pópó ìyún Ọláyínká Bàṣámbọ̀, ó ní ó fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé àwọn dóòlà ẹ̀mí ọmọ Yahoo ọ̀hún nígbà tí wọ́n fún àwọn ní ìròyìn pé ọkọ̀ kan ni ó ti mórí légbó látàrí eré àsápajúdé. Ṣùgbọ́n wọ́n ní ọkùnrin Yahoo ọ̀hún ó ní ó ti wà ní ilé ìwòsàn tí àwọn ti ń tọ́jú rẹ̀ lọ́wọ́ báyìí ṣáájú kí ó tó padà wá mọ́ jẹ́jọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án látọ̀dọ̀ àwọn àjọ EFCC. Ogunlọ́gọ̀ àwọn ènìyàn ni wọ́n ṣe ìfẹ̀hónúhàn lórí ọ̀wọ́n gógó epo àti oúnjẹ
àgbáríjọ àwọn ọmọ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ alága fún ẹgbẹ́ náà èyún ọ̀nàrẹ́bù Waheed Lawal òní wọ́n ṣe ìfẹ̀hónúhàn lánàá ní olúùlú ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tí ń ṣe Òṣogbo. Wọ́n ní wọ́n ṣe ìfẹ̀hónúhàn yìí láti fi ẹ̀dùn ọkàn wọn hàn sí ìjọba àpapọ̀ lórí bí nǹkan ṣe le lórílẹ̀‐èdè yìí. Wọ́n ṣe ní àlàyé wípé látìgbà tí ìjọba Bọ́lá Ahmed Tinubu ti bẹ̀rẹ̀ ó ní gbogbo nǹkan ti yí dẹ̀ndé fún gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tí kò sí jíjẹ tí ò sí mímu tí ètò ààbò náà tó sì di tí ó ti mẹ́ẹ̀ẹ́ báyìí tí iná rẹ̀ ti jó àjò rẹ̀yìn. Wọ́n ní bí ìjọba bó ṣe yọ owó ìrànwọ́ lórí epo ó ní ohun gbogbo ti dàrú lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn arọ ìjọba àpapọ̀ wípé kó dá owó ìrànwọ́ epo padà bẹ́ẹ̀ ni kí ó sì ṣe ìpèsè oúnjẹ èyí tí yóò tó tẹrú tọmọ lórílẹ̀‐èdè yìí nípa ṣíṣí gbogbo ọ̀nà tó wọ orílẹ̀‐èdè yìí ìyún bọ́dà Nàìjíríà àti àwọn orílẹ̀‐èdè míì tí ó fi ẹ̀gbẹ́ tì. Wọ́n ní bí ó bá ti ṣe eléyìí ní ebi àti ọ̀wọ́n gógó àti àìrí epo àìríjẹ ni yóò dínkù. Wọ́n wá ṣe ní àlàyé wípé àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn ni wípé àwọn yóò tún ṣe ìmíì ní ọjọ́ ajé tó ń bọ̀ yìí léyìí tó ṣe wípé yóò ní agbára ní ojú òpópónà ní ibi tí wọ́n pè ní Freedom Park ní olúùlú ìpínlẹ̀ Ọ̀ṣun tí ń ṣe Òṣogbo. Ni wọ́n ní ìfẹ̀hónúhàn náà ni yóò ti wáyé tí ìjọba bá kọ̀ tí kò bá tẹ̀lé àwọn nǹkan tí ará ìlú tí wọ́n ń sọ. Ní ìpínlẹ̀ Niger àwọn olùwọ́de tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn dá ọkọ̀ tirẹ́là lọ́nà wọ́n sì jí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ gbé lọ. Ọkọ̀ tirẹ́là tí wọ́n ní ó kó oúnjẹ lóríṣiríṣi bíi ẹ̀wà ìrẹsì ó ní wọ́n ní àwọn jàǹdùkú tí wọ́n wà lára àwọn tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn ni wọ́n dá dúró ní ìpínlẹ̀ Niger tí wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ lọ ní ibẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Niger Wàsíù Abíọ́dún ó fi ìdí ìròyìn múlẹ̀ wípé àwọn ènìyàn ni wọ́n ṣe ìfẹ̀hónúhàn kó tó di wípé àwọn jàǹdùkú darapọ̀ mọ́ wọn tí wọ́n sì dá ọkọ̀ tirẹ́là èyí tó gbé oúnjẹ tí wọ́n dá dúró tó ń kálukú sì bẹ̀rẹ̀ sí ní kó oúnjẹ jáde tí wọ́n sì ń kó oúnjẹ ọ̀hún lọ sí ilé wọn. Wọ́n ní agbára ẹni tó wa ọkọ̀ tirẹ́là ọ̀hún kò ká àwọn jàǹdùkú ni òun náà bá fi ẹsẹ̀ fẹ́ tí ó júbà ehoro tó fi sá àsálà fún ẹ̀mí rẹ̀. Wọ́n ní lẹ́yìn èyí ni àwọn gbọ́ ní iléeṣẹ́ ọlọ́pàá wípé àwọn jàǹdùkú ti dá tirẹ́là náà lọ́nà. Wọ́n ní gbogbo akitiyan àwọn ṣáájú kí àwọn tó débẹ̀ wọ́n ní ó bọ́ sí pàbó nígbà tí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tí wọ́n ti jí gbé lọ tí ọ̀pọ̀lọpọ̀ dúkìá lára àwọn oúnjẹ náà ni wọ́n sì ti ṣòfò ní ilẹ̀ nígbà tí àwọn débẹ̀. Wọ́n ní dídébẹ̀ tí àwọn débẹ̀ ni àwọn jàǹdùkú náà ni wọ́n bá júbà ehoro tí wọ́n sá lọ. Èyí ló fà á tí iléeṣẹ́ ọlọ́pàá fi wá pé gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Èkìtì tí wọ́n ní àwọn náà fẹ́ ṣe ìfẹ̀hónúhàn wípé kí wọ́n ṣe ewé agbẹjẹmọ́wọ́ torí wípé kí ni bí àwọn bá kẹ́fìn ìwà ìdàrúrú ní ọwọ́ wọn ni àwọn ò fi páńpẹ́ òfin mú gbogbo àwọn tí wọ́n bá wà ní ìgbọnnu ìṣe mọ̀dàrú náà. Ní ìpínlẹ̀ Kaduna àrùn lásà ti rán èèyàn 4 lájò àrèmábọ̀. Ilé ìwòsàn tó wà ní ìpínlẹ̀ Kaduna tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nigerian Army Reference Hospital ní Kaduna òní wọ́n ní dókítà 2 kan ó ti gbèkúrújẹ lọ́wọ́ ẹbọra pẹ̀lú nọ́ọ̀sì kan àti olùtọ́jú tó jẹ́ aláìsàn níbẹ̀. Wọ́n ní látàrí àìsàn àrùn lásà ọ̀hún òní wọ́n ní wọ́n rán àwọn 4 lọ sí àjò àrèmábọ̀ tí ìjọba ìpínlẹ̀ Kaduna ó ti wá pàṣẹ wípé kí onílé kí ó gbélé rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí àrùn COVID-19 tó wà ní òde ní ọdún 2020 ni wọ́n ṣe kéde ìgbélé náà fún gbogbo àwọn olùgbé bẹ̀ wípé kí àwọn fi wá ojútùú sí àrùn lásà náà kó má bàa di tọ́rọ́ fọ́nkálé lórí àwọn 4 tí wọ́n ti jẹ́ ọlọ́run nípè látàrí àìsàn náà. Bákan náà ni ìjọba ìpínlẹ̀ Kaduna fi dá àwọn ènìyàn olùgbé bẹ̀ lójú wípé kí wọ́n fi ọkàn wọn balẹ̀ wípé ẹ̀mí wọn yóò dé látàrí pé àwọn yóò mú ètò ààbò wọn pẹ̀lú jíjẹ àti mímu pàápàá nípa ìlera tí àwọn yóò mú ṣẹ láìpẹ́. Òṣìṣẹ́ kúnlékúnlé kan ti rí ẹ̀wọ̀n gbére látàrí ẹ̀sùn ìfipábánilòpọ̀ ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́rú ọjọ́ 21 oṣù kejì. Ó ní wọ́n dájọ́ ẹ̀wọ̀n gbére fún Azeez Salahu lórí pé wọ́n ní ó fi ipá bá ọmọ ọdún 9 kan lò pọ̀ ní ilé rẹ̀.
wọ́n ṣe ní àlàyé wípé ọmọ ọdún mẹ́sàn-án ọ̀hún ó jẹ́ ọmọ kékeré tó wà ní inú ilé tí àwọn òbí rẹ̀ sì máa lọ ń ṣe iṣẹ́ òru tó ṣe wípé alẹ́ báyìí ni àwọn òbí tiẹ̀ máa lọ ń ṣiṣẹ́ tí wọ́n sì máa ń fi ọmọ nìkan náà sí inú ilé láti dásùn. Wọ́n ní ọmọ yìí ni Azeez Salau tó jẹ́ olùbágbé rẹ̀, òun ni ó máa ń lọ yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ inú ìyẹ̀wù wọn láti ṣe ìbálòpọ̀ àna àìtọ́ pẹ̀lú ọmọdébìnrin yìí. Adájọ́ àgbà Sọládòye Abíọ́lá tó jẹ́ adájọ́ fún ilé ẹjọ́ tó ń rí sí ìtẹ́jú ẹ̀tọ́ aráàlú mọ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkó àti fífipábánilòpọ̀ nípínlẹ̀ náà, wọ́n ní ó ka ẹ̀sùn náà sí Azeez Salau lẹ́sẹ̀ tó sì ní òun jẹ̀bi gbogbo àwọn ẹ̀sùn èyí tí wọ́n fi kàn án. Ó ṣe ní àlàyé wípé gbogbo ìgbà ni ó ti máa ń wu irú ìwà yìí kó tó di pé àwọn olùgbé ilé náà wọ́n ṣàkíyèsí rẹ̀ tí wọ́n sì sọ fún ìyá ọmọ ọdún mẹ́sàn-án ọ̀hún. Wọ́n ní ìyá ọmọ ọdún mẹ́sàn-án ni ó pariwo síta tí wọ́n sì mú ọmọ ọdún mẹ́sàn-án ọ̀hún lọ sí ilé ìwòsàn tí wọ́n yẹ̀ wò tí wọ́n rí wípé lótìtọ́ àti lódodo ó ní Azeez Salau yìí ni ó fipá bá ọmọ ọdún mẹ́sàn-án ọ̀hún lò pọ̀. Èyí ló fà á tí adájọ́ Sọládòye tí ó fi wá fún ní ẹ̀wọ̀n gbére wípé kí ó lọ fi páńpẹ́ roko ọba fún bíi kó lọ fi ẹ̀wọ̀n jura títí tí ẹ̀mí yóò fi kúrò ní ẹnu rẹ̀ tí wọ́n fi dájọ́ ẹ̀wọ̀n gbére fún arákùnrin ọ̀hún látàrí ìwà ìfipábánilò. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àkókò yìí. Ẹ tún pàdé wa nírọ̀lẹ́ èní nígbà tá a tún máa mú ìròyìn míì wá fún wa. Kó tó di àkókò gbà náà, ẹ̀yin má gbàgbé pé ìpolówó ọjà báyìí ní àgúnmu òwò lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV News. Ẹ gbé ọjà yín wá ká bá yín polówó rẹ̀, ká fi tiwa gbé tiyín, kẹ́yìn náà fi tiyín kẹ́ ẹ fi gbé tiwa, kájọ kọ́mọ lùbọ́ kájọ fara wa ṣẹlẹ̀ bíi ti ṣẹṣẹ fún. Bẹ́ẹ̀ ni kí ẹ bá wa subscribe sórí ìkànnì YouTube Àrólé Bàbá 1010 TV News tẹ́ wà yìí, kẹ́ ẹ sì bá wa share rẹ̀ káàkiri kẹ́ ẹ lè máa rí àwọn àjà àbálẹ̀ ìròyìn gbáǹkọ́gbì, ìròyìn èèpà bó ló ṣe jẹ́ kẹ́ ẹ lè máa rí wò lóòrèkóòrè lórí ìkànnì yìí. Àmọ̀sẹ́nu wa ní dédé síbí fún ti àkókò yìí kó tó dìgbà tá a tún máa ríra. Orúkọ tèmi kò yí padà, àyànfẹ́ Elédùmarè yín ni o. Ẹ kú iṣẹ́ látàárọ̀.